sọ̀rọ̀ wọn lókun jí bọ́ o. Bọ́ọ̀bọ̀ kí lè mọ̀ ọkọ̀rọ̀ máa ń gẹ́. Ilé wọn lórí àtẹ̀rí lórí ẹ wá ṣe dájọ́ lórí ìwẹ̀ ṣe fẹ́. But yóò ṣe láti rà gbòòrò tó ní o. Àwọn onígbọ́kọ̀ sílẹ̀ ìgbọ́. Àwọn àgbàmọ́ra sílẹ̀ ìgbọ́. Ọmọ ìyàwó Jésù. Ó sàbí tó tọ́ra sílẹ̀ bàbá. Ó yá mọ̀ ìgbà náírà. Ìgbòho bá pé wá sí wa òkè. Ọmọ ìyàwó Anọ́rì. Láṣẹ báwọn kan ní sáàbì. Óyá gbẹ̀gbẹ̀jì 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 gbẹ̀gbẹ̀jì. Alájí ọ̀tún Adéwọlú ló máa jẹ́ ìrántí bá mi of blessed memory. Alájí sí ìdúró àyìnbó iṣẹ́ tó ń ṣe sílẹ̀ bá làwọn jẹ́ ọ̀run rẹ̀ apá ọ̀tún àná ọ̀tún ní ọjọ́ kò sí ojú wa bá mi àyìnbó ní bá àrísà wọ́n ṣe púpọ̀ fúnṣẹ́ fújì Paso ibi wọ́n tó fún fújì ní Paso ojú wa ibẹ̀ làwọn ti gbé lábá ẹ̀ka lábẹ́ fún àṣìmá kò ní bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ wájú wa ó ṣe wá tó rojú ẹ̀ kiri ọmọ òṣè pákí fújì kábíyèsí. ìjọ kan tí mo ti pé dodo òdùn ọrùn láti jó òdùn mi pọ́jù láti jó òdùn ọrùn láti jó. Èmi ní kí gábé ìjọ kan tí mo ti pé dodo òdùn ọrùn láti jó òdùn mi pọ́jù láti jó òdùn ọrùn láti jó. Àwọn àjọ títí àjọ tàbí ó tàbí òde lọ́wọ́ tàbí. Àwọn àjọ títí àjọ tàbí ó tàbí òde lọ́wọ́ tàbí. Wọ́n ní àgbáwo ọmọ kékeré o ẹjọ́ mú jì kábò. Àgbàlagbà o ẹjọ́ fújì kábò lágbo barista o oníṣẹ́ ògá máa ń jọ́ fújì kábò lágbo barista o ọmọdé ilé o ọmọ ẹ̀kọ́ṣẹ́ o ẹjọ́ fújì kábò lágbo barista o Àyìndé àdúró dókítà omiṣe olókun ọ̀la o báwo wọ́n bá o. Wọ́n pè wèrè ní ó gbà pé ìwé ẹ̀ṣá. Wọ́n pè wèrè ní ó ní ìgbà púpọ̀ tó dára.
lẹ́rù. Ìwọ kan ló dá, 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 ìwọ kan ló dá mi. Ó sì ń sọ̀rọ̀ bí ewé Yorùbá rẹ̀, ìwọ kan ló dá mi. Ìtàkùn tó sọ́gbà, 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 ìtàkùn tó sọ́gbà ló ṣàgbèrè ló ṣe lójoojúmọ́. Adéwájú ẹ̀rí ogún lọ́la bàgàmì àlàfo orin lọ́wọ́. Adéwájú òní lùmí lùmú omi gàgà. Adéwájú òní lùmí lùmú omi gàgà. Yájọ lóní jìgìjìgìjìgì lóní gbàngbàngbàm àsìkè. Ìwádé lóní jìgìjìgìjìgì lóní gbàngbàngbàm àsìkè. Ìwádé ọgbọ́n àtúndé o mẹ́gà mẹ́nà tó ti dé ní tìlú nítorí mẹ́gà mẹ́gà náírà òun lónìí yẹn.
kò máa ṣe yẹ kò máa ṣe yẹ o kò ṣe yẹ o tó lè bá kòwé èké nínú igbó Mega 99 ló gbòde òun lọmọ tó ń sọ òun lọmọ tó ń pariwo ní tìlú nítorí Mega 99 lákò fún lọ́wọ́ yìí o èmi kọ́ ọlọ́run ni àtúndé o. Mega 99 tún ti dé ìsìlú nítorí Mega 99 lónìí yẹ. Oya gbogbo agbọ́n ń ṣẹ́rí pẹ́ṣẹ́ ọlọ́run mi ga ó ga lágàjò ó ga. Ó ṣàpàpà ó ṣàpàpà ó ṣàpàpà kò lẹ́rù kò ní sí. Látọ̀rí first governor Honourable Yusuf Tempo Àyànṣọ́lá mi gángan àgbọ̀mọ̀jọ́ ẹ̀tọ́jú second governor mi Àyànwọlá Àyànkójọ bàbá Mega 99 ní. Ẹ̀tọ́jú president governor Honourable Olútúndé Babátúndé mi gangan gbogbo àdán náà gbé wá délẹ̀ yìí ẹgbẹ́ onílù ní èmi nìkan kọ́ èmi àtọ̀gá ńlá yìí Bọ́lá Pasuma mi ọmọ ìyàwó ànábì ọ̀gá ńlá gbé tí ẹ bá ń já ṣéwù fújì gbé tí ẹ bá ń já ọmọ ìyàwó Jésù Kristi ló ń kí ẹ ìmọ́lẹ̀ fújì ọmọ ìyàwó Jésù Kristi ló ń kí ẹ Abdon ẹ ṣé mo dúpẹ́ torí ẹ̀rọ lọ́hùn tí Mega 99 bá ń kọrin tí yóò sì lù níbẹ̀ kò má lè dàbí láéláé ó wá wọnú ara wọn ó ṣe mí lólórí ó tún wá fún mi lónílù Ṣọlá Tóyàn ń bẹ níbẹ̀ ṣẹlẹ̀ pè mí Ṣọlá àkókò àkúmà onígọ́ngọ́ ọmọ ọ̀gá bí ìbílẹ̀ mi gọ́ngọ́ bí ọdún ó gbókìlá ọmọ oko ọmọ wọn nílé Ifẹ̀ Abdon ẹ̀rọ lọ́hùn ọ̀gá ńlá ṣẹ́rí pẹ́ṣẹ́ ọlọ́run mi ga ó ga lọ. Ó ṣàpàpà ó ṣàpàpà ó ṣàpàpà kò lẹ́rù ẹ̀ka kò ní sí. Mo ń bọ̀ ẹ̀rọ lọ́hùn Jasper bàdúrà ọba tí gbà ọlọ́run là ń bá wíjọ́ tó bá tà tán tó bá gbà tán ọlọ́run là ń dúpẹ́ fún gbogbo àdán gbogbo ohun tó ń já ìláyà ni bàbá ti ṣe o tó ń bà yín lẹ́rù ọlọ́run ti ṣe. Bàbá ti bá mi ṣe bàbá ti bá mi ṣe ohun tó ń dà mí láyà bàbá ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù Olúwa ti ṣe. Ìbọ̀lọ́pọ̀ súnmọ́ dájú ìdílówó mi. Gbogbo akán Babátúndé ló ń kí gbogbo lé Rẹ̀sí ló ń kí gbogbo lé èmi Mega 99 mò ń kí gbogbo lé gbogbo ohun tó ń jà yín láyà ni bàbá ti ṣe o ohun tó ń bà yín lẹ́rù ọlọ́run ti ṣe. Bàbá ti bá mi ṣe Abdon bàbá ti bá mi ṣe Abdon ohun tó ń jà mí
ṣínà àmọ́ni ṣínà nánánánánánánánú ó ti ṣe yóò. torí gbogbo àdán chairman mọ́fọ́lùkù ṣẹ́gun ògúndóyin máa gbọ́ bó bàjọ́ ajẹ́pẹ́ òmùrè bó bàjọ́ ajẹ́pẹ́ òmùrè. ọmọ lápẹ́ sọ̀kẹ́ ọmọ lápẹ́ sọ̀kẹ́ tó fẹ́ kí jọ̀kẹ́ ṣẹ́gun àwọn tàdúgbò mi ò bó bàjọ́ ajẹ́pẹ́ òmùrè bó bàjọ́ ajẹ́pẹ́ òmùrè ọlọ́run. bó ṣọpẹ́ o ajẹ́pẹ́ òmùrè ọlọ́run bó bàjọ́ ajẹ́pẹ́ òmùrè ọlọ́run. ẹ tọ́jú alága bámbám alága ìdúró alága ìjókòó olórí pátápátá worldwide ayaba mi Símónì olórí rẹ yẹ mọ bàròdè òǹlẹ ṣèbí mẹjọ lẹnà lọlọlọ ó yá máa gbọ́ ìwọ. olórí gbogbo alága pátápátá alága ìdúró alága ìjókòó mọ́mì máa gbọ́ aya Símónì ìwọ. ìwọ gbọ́ngbọ́n lọ́lọ́ ń dá lọ́lá. ìwọ gbọ́ngbọ́n lọ́lúwa ṣe lóore. kò jẹ́ kó mọ kò jẹ́ bí wọ́n mọ̀ kò jẹ́ bí wọ́n yọ torí pé ó dẹ́bí yọ sí o. ó yá torí ọ̀gá ńlá ẹ wá gbọ́ jọ̀wọ́ pásítọ̀ stúdì. Jíbọ́lá Pasuma ò ní ìṣọ́bù ò ní sùsẹ́wọ̀n àní wá ẹ̀tì àní gbé ẹ̀kùn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ alága dúró alága jókòó ó yá nítorí pé àti gbọ́ pé ìdílówó ní Matthew mánìjẹ lérè ńlá ó ti wà nínú Mama Americana yé mo bá ròde òǹlẹ̀ ṣèbí mẹ́gà náírà lólóló.